Iṣẹ́ awakọ̀ Uber, ìyẹn àwọn tí wọ́n ń lo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn láti máa gbé èrò tó bá fẹ́ háyà wọn, ní géńdé ẹni ọdún 29 Jeremiah Adeniran yìí ń fi ọkọ̀ Toyota Camry ẹ̀ ṣe lẹ́kọ̀ọ́. Agbègbè Ìgàndò ló lóun ń gbé, àmọ́ lọ́jọ́ 7 oṣù keje tó kọjá yìí ó lọ gbé obìnrin kan lágbègbè Governors Road Ìkọ̀tún lẹ́yìn tíyẹn ti sọ fún un pé òun fẹ́ háyà rẹ̀ láti gbé òun lọ sílé rẹ̀ ní erékùṣù Èkó ìyẹn Lagos Island lọ́hùn-ún. Wọ́n sì jọ sọ̀rọ̀ owó. Àmọ́ bí wọ́n ṣe ń lọ ní nǹkan bí aago 11 alẹ́, òjijì ni awakọ̀ yìí ṣe há. Ó ló dàbí pé táyà ọkọ̀ òun ti jó, ó sì ti fẹ́ kanlẹ̀. Ló bá páàkì ọkọ̀ òun pé kóun sáré pààrọ̀ táyà náà. Ibẹ̀ làwọn géńdé méjì kan ti yọ sí wọn. Wọ́n gba kọ́kọ́rọ́ mọ́tò náà lọ́wọ́ Jeremiah, wọ́n sì fipá mú un sẹ́yìn ọkọ̀ pé kó jókòó ti obìnrin èrò tó gbé. Níṣe lobìnrin náà kọ́kọ́ rò pé àwọn méjèèjì yìí ni adigunjalè, láì mọ̀ pé awakọ̀ rẹ̀ jọ ń ṣiṣẹ́ pẹ̀lú wọn ni. Ìyàlẹ́nu ló sì jẹ́ nígbà tí awakọ̀ Uber yìí ìyẹn Jeremiah fa ọ̀bẹ yọ sí i tó sì gba fóònù, owó àti dúkìá obìnrin náà kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ já jù sílẹ̀ níbìkan tí wọ́n sì fún ní náírà 500 naira pé kó fi wọkọ̀ lọlé ẹ̀. Àmọ́ àwọn ọlọ́pàá ti mú Jeremiah báyìí, àṣírí ẹ̀ ti tú, ó sì ti ń kà bòròbòrò bí àjẹ́ tílẹ̀ mọ́ bá. Ó jẹ́wọ́ pé ẹ̀ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ lòun àtàwọn mẹ́wàá òun ti digunjalè bí èyí. Obìnrin sì làwọn máa ń jà lólè, torí ẹ̀ obìnrin nìkan lòun ń fi ọkọ̀ Uber tòun gbé, torí pẹ̀lú ìrọ̀rùn làwọn yóò fi rí owó àti dúkìá èrò wọn gbà. Jeremiah bá Aláròyé sọ̀rọ̀ lásìkò tí iléeṣẹ́ ọlọ́pàá ṣàfihàn rẹ̀. Ẹ gbọ́ bó ṣe fẹnu ara ẹ̀ ṣàlàyé iṣẹ́ ẹbí wọn. Orúkọ mi ni Adeniran Jeremiah, ọmọ Ondo State, ọmọ 29 years old. Mọ́tò tí mo fi ń ṣiṣẹ́ as Uber, mò ń lò láti máa fi ja àwọn obìnrin lólè, Toyota Camry tí a mọ̀ sí Big Daddy. Ní last week Friday, ní aago bíi after 1 lóru, mo lọ gbé ọmọbìnrin kan ní Ìjẹ̀gùn Road. So èmi àti àwọn ọ̀rẹ́ mi méjì kan tí orúkọ wọn jẹ́ Níyì àti Ayọ̀mídé, èmi àti àwọn ọ̀rẹ́ mi méjì yẹn, ìgbà tí mo fi ń bọ̀ ọ̀gá yẹn lọ sí Fela Shrine ní Ìkẹjà ń bí báyìí. So ìgbà tá a fi ń bọ̀ láti Ìjẹ̀gùn Road yẹn, mo dúró lójijì ní ojú títì. Mo dúró lójijì láti gbé àwọn ọ̀rẹ́ mi méjì yẹn. Ìgbà tí mo dẹ̀ fi gbé àwọn ọ̀rẹ́ mi méjì yẹn, tá a ti fi ń bọ̀, a gba ọ̀nà Ògàndò lọ. Ìgbà yẹn ni wọ́n sọ fún gẹ́yẹn jókòó síwájú mọ́tò. Àwọn ọ̀rẹ́ mi méjèèjì yẹn jókòó sẹ́yìn, that is Ayọ̀mídé àti Níyì yẹn, wọ́n jókòó sẹ́yìn. So wọ́n dẹ̀ sọ fún gẹ́yẹn pé kó cooperate pẹ̀lú wa, pé kò sí kankan tó máa ṣe tó bá ti cooperate, of which gẹ́yẹn dẹ̀ cooperate. Ó dẹ̀ fún wa ní fóònù ẹ̀. Mo sọ fún gẹ́yẹn, mo kàn dúró lójijì ni. So mo dúró lójijì, àwọn ọ̀rẹ́ mi méjèèjì wọlé, that is ní Ìjẹ̀gùn Road. Bọ́n dẹ̀ ṣe wọlé, a tẹ̀síwájú nínú ìrìn àjò yẹn. Èmi dẹ̀ yà sí ọ̀nà Ìgàndò Road lóru, torí ó ti wọ bí tó 2 lóru. Wọ́n dẹ̀ bá gẹ́yẹn sọ̀rọ̀ pé kí gẹ́yẹn cooperate, of which ó cooperate. A dẹ̀ gba Samsung X9 lọ́wọ́ ẹ̀ àti owó tó jẹ́ 3,500 naira tí a bá nínú báàgì ẹ̀. Kò ní owó nínú, ó ní 5,000 naira nínú account. A gba 5,000 naira nínú account ẹ̀. Ọ̀rẹ́ mi tó wà lẹ́yìn Ayọ̀mídé, òun ló ṣe sínú account OP ẹ̀. A gba 5,000 naira nínú account ẹ̀. A dẹ̀ gba 3,500 naira lọ́wọ́ ẹ̀ cash. A dẹ̀ fún ní 500 naira owó mọ́tò pé kó fi padà sílé. A dẹ̀ drop ẹ̀ ní Unity bus stop ní ọ̀nà Ìgàndò padà kó fi délé. Ní àárọ̀ Saturday, nìkan bí aago 10, a lọ sí Ìkọ̀tún, àwa mẹ́tẹ̀ẹ̀ta. A lọ sí Ìkọ̀tún, a fẹ́ lọ ta fóònù yẹn ní àárọ̀. So ibi tí èmi ti wọnú ṣọ́ọ̀bù, torí àwa mẹ́tẹ̀ẹ̀ta a pín ara wa pé ìwọ lọ báyìí, ìwọ lọ báyìí, ìwọ lọ báyìí, lọ béèrè oye tí wọ́n máa rà. So ibi tí èmi ti wọnú ṣọ́ọ̀bù kan níbẹ̀ tí mo mọ̀ ni mo ti pàdé ọmọbìnrin alẹ́ ọjọ́ Friday yẹn ló ti pariwo olè. Ibẹ̀ ni wọ́n ti mú mi, ni wọ́n ti gbé mi lọ sí
Ìkọ̀tún police station. Ìyẹn mo gbé gẹ́yẹn ní Governor Road ní dédé bí ọwọ́ aago méjìlá náà. Ṣé obìnrin kan náà yìí ni àbí ẹni ọ̀tọ̀ọ̀tọ̀? No, ẹni ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹni ọ̀tọ̀ọ̀tọ̀. No, orí app ni. App wọ́n pe app yẹn ní rider. So òru ni àwọn ẹni yẹn máa ń pè yín pé ká. Òru ni. So anything from 12-1 torí ọjọ́ yẹn máa ń jẹ́ ọjọ́ Friday tí gbogbo wa mọ̀ pé ọjọ́ Friday everybody máa jáde lọ sí club jáde torí kò ní fún wa ní wàhálà torí ààrẹ di láti yam anybody. So obìnrin tó bá ti rí ọkùnrin mẹ́ta kò sí agbọ́rọ̀ sí olúwa ìlẹ́nu. Kò sí kankan kí n mọ̀ náà ni. Ó kò lè jẹ́ pé tá bá ti débẹ̀ tí wọ́n bá ti ju bí mẹ́ta lọ torí èyí tí ó ṣẹlẹ̀ tí mo sọ lọ́wọ́lọ́wọ́ yóò ṣẹlẹ̀ lọ́n the 28th oṣù tó kọjá, so which was on Friday ló bọ́ sí tí mo bá ṣe mistake. So ó jẹ́ tí mo bá ti débẹ̀ torí èmi ni driver, tí mo bá ti débẹ̀ tó bá ti wọ mọ́tò on the nose ma make sure pé ó jẹ́ ẹni tó ní understanding tó yẹ pé wọ́n ò ju ẹyẹ kan lọ. Tó bá ti jẹ́ méjì tó bá ti bọ́lẹ̀ bóyá nínú ilé ẹ̀ tó ti jẹ́ méjì mò ní bí ẹ àbí ó ti jẹ́ mẹ́ta wọn kò lè sọ fún mi pé mo kò lè fún ẹ excuse kan bẹ́ẹ̀ ni sá. Kí ni àwọn nǹkan tẹ ń gbà lọ́wọ́ wọn kí ni àwọn nǹkan lẹ ti rí gbà lẹ́sìn? Fóònù náà ni èyí tó lówó jù ní account ní 60,000 òun ni ọmọ arábìnrin on the 28th yẹn sá. Okay, so ẹ̀yin àti báwo lẹ ṣe mọ́ra pẹ̀lú àwọn tẹ́jọ́ ń jalè? A mọ́ra láti bí àdúgbò. Ó jẹ́ ohun ìtìjú tó pọ̀. Mo kàn ń bẹ ìjọba kí wọ́n. Yàtọ̀ sí ìgbà tẹ̀bẹ̀ sí lo mọ́tò yìí, àwọn olè wo lẹ ti gbà jáde kó ló ti pẹ́ ní mọ́tò? Mo ò jalè. Mo ka ìwé yunifásitì. Ẹ kàwé dé yunifásitì? Bẹ́ẹ̀ ni sá. Yunifásitì wo lẹ lọ? Udegbe North American University ní Cotonou, accounting. Mo ṣe iṣẹ́ ìjọba, wọ́n gbé mi lọ sí Zamfara kí wọ́n ṣe tí wàá gbé mi wá sí Èkó mi báyìí pé kí n wá parí ẹ̀. Ọ̀bẹ kitchen knife kékeré. Kitchen knife kékeré. Ó ti tán, kò tún sí nǹkan mímọ́. Kò sí bí obìnrin la pè é. Kò sí bí kò ṣe ní corporate torí àwọn ọkùnrin mẹ́ta. So dandan ni kò sí. Tẹ́ bá mú èèyàn tí ẹ ò gbà lọ́wọ́ nǹkan tí ò ní fóònù tàbí tó jẹ́ kókò rí ní kí ló máa ṣe? No, ní norms àmọ́ ibi tí a máa ń dúró sí. Gun anybody o, àti gun anybody, àti kan ìkànnà ẹnìkan gan rí. Kíjọba kí wọ́n jọ nínú ọlá wọn kí wọ́n fún mi ní ohun tí a ń pè ní second chance nítorí ọmọ ọ̀dọ́kùnrin ni mí. Kí wọ́n fún mi second chance pé tí rẹ̀ bá tún ṣe ọmọ lọ́wọ́ mi kí wọ́n pa mí instantly. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.